Africa Content TV. Ní òfin ní rí tí ẹ ṣe Ọlọ́run wọlá òfurufú ọlá omi ọlá ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ Ọlọ́run yóò gbà fún ẹ o. Ilé tó wà ní Agodi yẹn kì í s'Agodi ọgbà ẹ̀wọ̀n ilé ìjọba lórúkọ Bàbá tí Ọmọ àti Tẹ̀mí Mímọ́ Ọlọ́run yóò gbà fún ọ. Ọlọ́run yóò gbà fún ọ. Ọlọ́run yóò gbà fún ọ. Ìyanu yóò ṣẹlẹ̀.